Ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ kúrọ̀lẹ́, ẹ káalẹ́. According to the time ibi tí ẹ wà káàkiri àgbáyé, mo kí gbogbo IYP of DIY lọ́kùnrin lóbìnrin lọ́mọdé lágbà lárúgbó káàkiri àgbáyé. Àwa ta ní ìgbàgbọ́ náà Ọlọ́run alààyè ọba tí ń jẹ́ èmi ni àwa márìndí ọba ayérayé tó sọ pé déédéé ìgbà yìí déédéé àsìkò yìí pé ká ọmọ IYP ká kúrò nínú òkùnkùn ká wọnú ìmọ́lẹ̀ wọn Ọlọ́run alààyè lọ. Ká kúrò lóko ẹrú, ká kúrò nínú ìṣẹ́, ká kúrò nínú ìyà, ká kúrò nínú ìdè. Ká wọnú àánú wọn Ọlọ́run alààyè, ká wọnú ògo wọn Ọlọ́run alààyè, ká máa rógo wa lò, ká máa yin wọn Ọlọ́run alààyè, ká máa fògo fóun títí ayérayé. Mo kí gbogbo wa káàkiri àgbáyé, ẹ ṣé mo dúpẹ́. Ẹ jọ̀ọ́ ẹ má bínú pé mi ò ní lè sọ̀rọ̀ púpọ̀. Ẹ má bínú àwọn tí mi ì bá kí, gbogbo wa pátá ni mo kí àti bàbá olórí adélógbadélé everybody ni mo kí. Gbogbo àwọn tó ń ṣiṣẹ́ everybody mo kí gbogbo wa káàkiri àgbáyé. Mo kí mo ti gbàgbé lẹ́nu ọjọ́ mẹ́ta yìí mo fẹ́ mention ẹ̀ àwọn tó ń ṣì ń sanwó sínú account mo kí yín ẹ̀yin tẹ́ ti sanwó ẹ̀yin tẹ́ ṣì ń san ẹ̀yin tẹ́ tún fẹ́ san ẹ máa bá a san sí mo gbàgbé pé mo fẹ́ kí yín pé ẹ ṣé o ẹ dáwọ́ dúró ẹ ṣáà ṣì ń san náà ni ẹ ṣé àdúpẹ́. Mo kí gbogbo wa káàkiri àgbáyé a kú weekend lágbára Ọlọ́run ọjọ́ gbogbo ìṣẹ́jú gbogbo wákàtí gbogbo ayọ̀ ló máa jẹ́ fún àwọn ọmọ IYP of DIY. Mo sáré wọ́n pè mí jáde ní ìpàdé kan ni wọ́n pè mí léraléra mo á wò pé kí ló dé pé mo ṣáà ní òkè mú láti gbọ́ ni ṣé wọ́n wá sọ fún mi pé wọ́n náà ni wọ́n sọ wípé àwọn tó ń ṣiṣẹ́ pẹ̀lú mua ìpọ́nà ni wọ́n ti gọ́ọ̀mẹ̀ntì fún wọn lówó pé kán para wọn torí sẹ́ni tó lè pa èmi o pé kán para wọn. Mo fẹ́ fi gbogbo alọ́kàn balẹ̀ ẹ jẹ́ àfọkànbalẹ̀ Ọlọ́run ló rìn kò kí ń ṣèyàn ṣẹ́rí nǹkan kan wà àwọn méjì yẹn wọ́n ń rìn pọ̀ ó ti tó how many years back nígbà tí wọ́n ti ọkọ mi mọ́lé ni tó jẹ́ pé Ọlọ́run foríjì ìyáálé wa ńgbà náà tán pa wọ́n tí gbogbo ẹ̀ wá dákẹ́ lọ fẹ́ ọmọ mi kéré ńgbà náà ló bá sọ fún mi pé ṣé ì máa fi bàbá àwọn sílẹ̀ ń bẹ̀ yẹn ni pé ṣé mi fẹ́ kí ikú màmá àwọn àgbà tó kú pé ṣé èmi fẹ́ kó jẹ́ lásán ni kémi dìde o kò gbọ́dọ̀ kú lásán o bàbá àwọn gbọ́dọ̀ wà ń bẹ̀ o ṣèbémi lémi gba Ọlọ́run gbọ́ ni wípé tí n bá gbọ́ Ọlọ́run gbọ́ f méjì wọn ń wà pọ̀ wọn ń gbé pọ̀ mo bá wò mo ní f méjì èwo ló tún jẹ́ bẹ́ẹ̀ mo mọ̀ pé Ọlọ́run ló gbẹnu ẹ̀ sọ̀rọ̀ nítorí ọmọdé gan ni o ló bá ní fear and faith so ìgbà tí mo ní ìgbàgbọ́ kí ló dé tí mò ń bẹ̀rù àwọn méjèèjì ò kí ń gbé pọ̀ ẹni tó bá ní ìbẹ̀rù kò ní ní ìgbàgbọ́ ẹni tó bá ní ìgbàgbọ́ ti di dandan kó má ní ìbẹ̀rù torí tẹ́ ẹ bá wọ ọ̀rọ̀ tí Ọlọ́run alààyè sọ nínú ọ̀rọ̀ ẹ̀ tó pọ̀ jù nínú Bíbélì fear not ló pọ̀ jù fear not ó ti mọ̀ pé weapon ọ̀tá ni weapon burúkú tọ́ta máa ń lò ní ṣé ó ti mọ̀ pé tí ìbẹ̀rù bá dé ọpọlọ ẹ máa sá kúrò ọkàn ẹ ò ní balẹ̀ oríṣiríṣi àrùn ló dẹ̀ máa ń gbé ló máa ń jáde nínú àìnífọ̀kànbalẹ̀ nínú ìjayà oríṣiríṣi ni blood pressure lè lọ sókè inú lè máa bẹ̀rẹ̀ sí rún ẹ́ o lè bẹ̀rẹ̀ sí lọ bathroom o lè oríṣiríṣi nǹkan nínú ìjayà ọ̀tá ló ń lo weapon ọ̀tá ni òun lọ́lọ́run ṣe ń sọ fún wa continuously ká má bẹ̀rù ká má bẹ̀rù ká má bẹ̀rù bàtà bá dẹ̀ ti ní ìgbàgbọ́ pa ní Ọlọ́run alààyè nínú ayé wa ẹ mọye nǹkan tó fi àṣọ wa ni ó ti pọ̀ jù assurance Ọlọ́run nínú ayé wa àti wọn bá ní ìgbàgbọ́ ní Ọlọ́run èrò ní bá a kí ni wọ́n sọ ń sìn tó fẹ́ máa dẹ́rù bá yín mi ò fẹ́ kẹ́rù bá anybody o ẹ má jẹ́ kẹ́rù bá ẹ̀yin àwọn ọmọ IYP of DIY ẹ gbàgbé kí ló fẹ́ bá yín lẹ́rù sìn ṣé ẹ mọye nǹkan tán ti ṣe ni wọ́n sọ ń sìn pé wọ́n fáwọn kan tó ń ṣe fún àwọn olóhùn ṣe fún màmá láyé ẹgbẹ́nu kúrò lórí ẹ̀ kò sí tó jọ kò sẹ́ni tó ṣiṣẹ́ fún mi tó lè gbàbọ̀dẹ̀ fún mi mo mọ̀ yẹn bẹ́ẹ̀ ni mo sọ fún yín mo ń sọ fún yín ni pẹ̀lú àṣẹ tọ́nà fi ń jẹ́ èmi ni kò sí ẹnikẹ́ni tó ń ṣiṣẹ́ fún mi tó lè gbàbọ̀dẹ̀ fún mi torí èmi kọ́ ni mo yàn wọ́n Ọlọ́run fúnra rẹ̀ ló yàn wọ́n ló pè wọ́n wọ́n fi ń ṣiṣẹ́ fọ́lọ́run alààyè náà ń ṣiṣẹ́ gbogbo alájọ́ ń ṣiṣẹ́ fọ́lọ́run iṣẹ́ tọ́lọ́run rán mi ni àwọn tó pè tì mí ní gidi gangan àwọn mọ̀ra wọn àwọn míì tó wà láyìíká mi gbogbo wọn mọ bó ṣe ń lọ Ọlọ́run ò fi nǹkan pamọ́ fún mi
ìrìn àjò irú ìrìn àjò yìí kì í ṣe ìrìn àjò ara, ìrìn àjò ẹ̀mí ni. Kò sí olúwẹ̀, Ọlọ́run ló clear fúnra rẹ̀. Kò sí ẹni tó ń ṣiṣẹ́ fún mi o. Ẹlòmíì lè máa ṣe wọ́n ran gátìgátì o, ṣùgbọ́n láyé kò sí ẹni tó lè gbàbọ̀dè tó ń ṣiṣẹ́ fún mi. Bẹ́ẹ̀ ni mo sọ fún yín. Ibi tí èmi tún ní assurance dé ni pé IYP of DIY kò sí ẹni tó lè gbàbọ̀dè nínú wọn fún mi. Ṣé wá tán? Kì í ṣe ẹni tó ń ṣiṣẹ́ fún mi nìkan. Gbogbo IYP ni mo ń sọ fún yín. Lọ́mọdé lágbà lárúgbó, IYP kò sí ẹni tó lè gbàbọ̀dè fún moi. Láyé kò sí ẹni tó lè gbà. Kò sí ẹni tó lè gbàbọ̀dè fún mi. Torí gbogbo ntọ́ lọ́n fà ṣẹ̀dá ò gbàbọ̀dè fún mi. Ẹ̀yìn mi ni wọ́n wà. Tí wọ́n rí i pé mo dúró lórí òtítọ́ àti òdodo. Mo dúró pé kí ìyà má ya àwọn èèyàn, kí ìran mi má parun. Àbúrò lè ṣe mí láyé. Gbogbo ntọ́ lọ́n fà ṣẹ̀dá, gbogbo ilẹ̀ Yorùbá, gbogbo tó ń bẹ lórí ilẹ̀ Yorùbá, gbogbo tó ń jẹ́ àṣẹ tó ń bẹ lẹ̀ Yorùbá. Ẹ̀yin mú àlówó, ẹ̀yin mo dúpẹ́ ní Abíọ́lá ló wà. Tálẹ̀ náà kí lẹ fẹ́ ṣe? Ẹ ṣe tì. Èmi ò kúkú kankan alààyè ní mi. Kò sí nǹkan tẹ́ lè ṣe. Ẹ̀yin tẹ́ ń jáyà sí, ẹ jọ̀ọ́ ṣé fẹ́ mọye nǹkan tán ti gbé láàrin ọdún méjì. Tá a ti ṣe declaration, ká tó ṣe declaration rárá. Ẹ mọ ogun tán ṣe ni. Ṣé ẹ mọye ẹbọ tán gbé? Ṣé ẹ mọye ètùtù tán ṣe? Ẹ mọye àfáà tán pè? Ẹ mọye wòlíì tán pè? Lórí ara wọn láì ṣe mi. Mélòó lẹ fẹ́ sọ? Tẹ́ bá mọye táwọn ọba yẹn nìkan tán pera wọn lọ́ba tẹ́ pé wọ́n ti parun sílẹ̀ ti gbé wọn mì. Ẹ fẹ́ mọye tán pè ni. Ẹ fẹ́ mọye tán ṣe ni. Ẹ lọ wá wọn. Ẹ lọ béèrè. Ẹ mọye àwùjọ tán pè ni. Wọ́n láwọn ń pè àwùjọ àjẹ́, àwọn ń pè àwùjọ oṣó. A níbo ni àfi àjẹ́ tó bá fèkì? Gbogbo àjẹ́ àtòṣó tó tọ́, ẹ̀yin mú àná wà. Gbogbo èmèrè, ẹ̀yin mú àná wà. Gbogbo tó ń bẹnu omi, gbogbo tó ń bẹnu afẹ́fẹ́, gbogbo tó ń bẹnu ilẹ̀, gbogbo tó ń bẹnu àpáta, gbogbo tó ń bẹnu tọ́lọ̀ fàṣẹdá, ẹ̀yin mú àná wà. Torí ìran Yorùbá, indigenous Yorùbá people, lọ́lọ́run rán mi iṣẹ́ sí. Àyànfẹ́ Ọlọ́run ni àwa ìran Yorùbá. Àbúrò lè ṣe mí. Àwọn tọ́lọ̀ ránṣẹ́ ní ìṣíwájú kó tó kan tèmi, ó tì wọ́n lẹ́yìn, wọ́n ṣe àṣepé iṣẹ́, kò sí èyí tí ò ṣe àṣeyọrí iṣẹ́ nu wọn. Kò sí. Ẹ gbàgbé. Àwọn èèyàn máa ń pe Moses, pé Mósè kò délẹ̀ lérí. Ẹ gbàgbé, Mósè kò wún ni. Níbi tí Ọlọ́run ní ìfẹ́ dé, níbi tó ní anointing dé, tó bá sọ fọ́lọ́run pé Ọlọ́run mo fẹ́ wọbẹ̀, bẹ́ẹ̀ ló máa wọbẹ̀ nìyẹn. Bẹ́ẹ̀ ni ó máa wọ ibẹ̀. Níbi tí àánú Ọlọ́run ní agbára dé. Ẹni tó Ọlọ́run fi rẹ̀ hàn nìyẹn. Ó lóun fẹ́ rí ìwọ Ọlọ́run. Ọlọ́run ni ẹni tó bá rí wọn kò lè gbé mọ́, kò lè gbáyé mọ́. Ṣùgbọ́n òun á fọwọ́ bọ̀ ẹ́ lójú, òun á kọjá wà rẹ́yìn òun. Kẹ́ wo ibi tí agbára yẹn tó, kẹ́ wo ibi tí ìfẹ́ yẹn tó, kẹ́ wo ibi tí anointing yẹn tó. So irú ẹ̀yẹn ló máa sọ fọ́lọ́run pé mo ṣàfẹ́ dé Kénáánì ni. Àánú lọ́nà ó máa ṣàánú. Àwọn Ísírẹ́lì gan tó jẹ́ pé àwọn náà jẹ́ kó kọsẹ̀, wọn ò yé ṣe nǹkan tọ́lọ́run ò fẹ́. Ọlọ́run dẹ̀ tún ṣì ń ṣàánú wọn. Kàmáì tí wà ní Moses kò fẹ́ débẹ̀ ní ibi tó fẹ́ dúró sí ló ti wà yẹn pé òun ò lọ mọ́. Ẹ jẹ́ káwọn yòókù máa ṣe. Kò sí ẹni tí Ọlọ́run rán níṣẹ́ tí ò ṣe àṣepé iṣẹ́ tó rán, tí ò sì lẹ́yìn ẹ̀, tí ò ṣe àtìlẹ́yìn fún. Wọ́n ju Daniel sínú ihò kìnìún náà. Wọ́n jù sínú ihò kìnìún. Kí ni ṣe bẹ́ẹ̀? Kìnìún panu mọ́ ni. Àwọn ọ̀tá ẹ̀ ní kìnìún gbé jẹ. Wọ́n ju Ṣẹ́dà, Mẹ́ṣákì, Ábẹ́dẹ́nígò, wọ́n jù wọ́n sínú iná. Inú ayé òjò wọn. Àwọn tó jù wọ́n sínú iná ni wọ́n jóná náà dérú. Ọlọ́run alààyè o. Ẹ mọye ìgbà tí wọ́n ti tógun tó tọ̀kalẹ̀ sórí David, ọba David ọmọ Jésè. Ṣé ẹ fẹ́ mọye nǹkan ti ṣe ṣá? Ẹni tó bá lójú inú kó lọ wádìí. Ṣé ẹ mọye nǹkan tán ti ṣe ní iṣẹ́? Ṣé ẹ mọye àwọn tán ti lò? Oríṣiríṣi nǹkan tán ti ṣe, àwọn tán ti lò nínú ìrìn àjò tó di orílẹ̀-èdè DIY yìí. Kò ṣe kà rárá, ṣùgbọ́n èmi ní ìgbàgbọ́ ní Ọlọ́run. Tí Ọlọ́run látìlẹ́yìn mi. Àwa má rí di. Bàbá mi gangan nìyẹn direct ni. Wọ́n ní wọ́n pé kọ̀. Bàbá mi gangan Jésù ni. Bó ṣe wà nìyẹn, kò yí padà láíláí. Kò sí tẹ́nikẹ́ni lè fi mí ṣe. Iṣẹ́ tó rán mi àníṣe àjẹpé ní fógo Ọlọ́run fún yan Ọlọ́run. Mo máa lórí ilẹ̀ alààyè yìí tí nǹkan ò ní ṣe mí tí máa bẹ́nu ògo Ọlọ́run. Lórí ilẹ̀ alààyè yìí ni tí ojú mi báyìí tí máa fojú mi gbogbo tó wà ní blueprint yẹn pátá. Bẹ́ẹ̀ ni mo sọ fún yín. Gbogbo tó wà ní blueprint yẹn tó jẹ́ fógo Ọlọ́run nínú ayé gbogbo àwọn ọmọ IYP àti DIY. Yéyéyé gbogbo ẹni máa rí o. Máa fojú mi rí báyìí. Eléèrè, Olúwa ṣeun, Ọlọ́run ṣeun. Bẹ́ẹ̀ ni máa sọ tí gbogbo wa ní IYP máa sọ títí ayérayé, ayé àìnípẹ̀kun. Ẹ gbàgbé, mo ń sọ fún yín sẹ́ pé IYP ò lè gbàbọ̀dè fún mi. Not to talk of àwọn tó ń ṣiṣẹ́ fún mi. Níbi tọ́lọ̀ ń dá mi lójú dé nìyẹn. Gbogbo tọ́lọ̀ ń fàṣẹ dá ò lè gbàbọ̀dè fún mi. Ẹ̀yin ọ̀tá mi lẹ máa parun sẹ́. Gbogbo tọ́lọ̀ ń fàṣẹ dá máa gbàbọ̀dè fún máa pa yín run. Gbogbo yín.
ṣé ẹ bá kóra yín jọ síbi kankan ti parun ẹ̀ tó bẹ́ẹ̀ ṣé mo sọ fúnra yín mo sọ fún mi how do you say mo sọ fún yín fúnra ara mi náà mo sọ fún yín náà mo sọ fún yín nǹkan tí mo rí nǹkan tán fi hàn mí tán pè mí ní àwọn tán pera wọn lọ́ba játijàti mo sọ fún yín kí tán gbogbo kinní kan àwọn máa kú ni o àwọn máa kú ni o àwọn máa kú ni o àwọn nǹkan táwọn bá lè ṣe àwọn máa kú ni o ẹni náà ti ń ṣe ní sáwọn fúnra wọn lè sọ yẹ ẹbọ àti gbogbo orúkọ rádaràda tán ń gbé kiri lórúkọ ta ni àwọn àti ta ni oríṣiríṣi èrè rọ àwọn oníranù ta lẹ ń pè kí lẹ ń pè kí lẹ rò pé ẹ ń lò tí ò sí lẹ́yìn mọ́ ẹ lọ wádìí gbogbo tí gbogbo yín lò tí gbogbo yín pè ẹ lọ béèrè ní ọwọ́ wọn tí wọ́n bá fẹ́ parọ́ fún yín ẹ lọ béèrè ẹ̀yin mú àrùn gbogbo wa o ẹ gbàgbé kò sábúrú tó fẹ́ ṣe mí ibi ò lè ṣe mí o láíláíláíláí mo máa ṣàṣepé ṣẹ̀ṣẹ̀ mo máa rí gbogbo ẹ̀ báyìí lórí ilẹ̀ àlàyé Ọlọ́run ti ṣèyanu ló bá tán nígbà tí mo ti róore yẹn tí mo ti dàgbà tí mo darúgbó tí gbogbo àwọn youth mi báyìí tán ti ṣoríire àwọn ọ̀dọ́ mi tán ṣoríire àwọn ọmọ wọn mo tún rí wọn àwọn ọmọ wa ọmọ ọmọ wa ó tán nílé bá yá kò tí yẹn ò tí ì ṣẹlẹ̀ ẹ gbàgbé ẹ mọ iye generation tí mo ṣì máa rí lórí ilẹ̀ àlàyé nítorí gbogbo tọ́nà ní ká ṣe mo máa rí ó máa wá sí ìmúṣẹ ó máa dúró foundation yẹn máa dúró gidi structure orí ẹ̀ máa solid tí ò sí tó lè mí tí n bá ti rí pé yes ó dúró tán àwọn ọmọ bí ọmọ bóyá kẹrin lọ́hùn àìsà máa ní ó yá bóyá jẹun tí ẹ máa rò yẹn máa padà lọ bá bàbá mi yàtọ̀ sí yẹn ẹ gbàgbé èmi ò kúkú kankan ikú kankan ò ní pa mí ẹ lè rí mi pa láíláí ṣe fẹ́ mọ iye tán ti dánwò tí ò bá ń ṣe pé Ọlọ́run tó wà lẹ́yìn yàn tí wọ́n bá fara rìn èèyàn ò ní lè rìn tí èèyàn bá fi ara rìn èèyàn ò ní lè rìn pẹ̀lú gbogbo oríṣiríṣi mélòó kí la fẹ́ sọ mélòó wọn náà ń kó jọ kò sí tó jọ o níbi tá a dé ní déédéé àsìkò déédéé ìgbà yìí kò sí nǹkan tó jọ kò sí nǹkan tó lè gbàbọ̀dè fún wa bẹ́ẹ̀ ni mo sọ fún yín kì í sí ẹnikẹ́ni ọmọdé àgbà arúgbó nínú IYP kò sí láyéláyé òótọ́ ni mo sọ fún yín bóyá àjèjì yẹn dẹ̀ máa parun àjèjì yẹn máa parun ni kò ní ayayayaya ẹ gbàgbé Ọlọ́run látìlẹ́yìn mi o bàbá mi ní Jésù irọ́ kò sí tó fẹ́ ṣẹlẹ̀ ó ní ìfọ̀kànbalẹ̀ mi òun ni ò jẹ́ kí ẹ̀rù bà mí ní ọ̀nàkọnà tó tẹ bá rí nǹkan míì tán ṣe tí ẹ bá gbọ́ nǹkan míì ẹ máa wò pé àìrọ́ kí ni jẹ́ bẹ́ẹ̀ àìrọ́ kò sí bẹ́ẹ̀ lè ṣe lè yẹ tán bá tún ti dọ́dọ̀ ilé wọn á ní kò lè yẹ wọ́n ṣe títí wọ́n gbéra wọn lọ ń fira wọn síwájú ẹbọra wọ́n ń fira wọn síwájú àjọ̀nù torí ara wọn láì ṣe mú a ẹ má yẹ kẹ́rù bà yín àwọn wo irọ́ náà pa wọ́n fẹ́ máa dẹ́rù bà yín ni ẹ má jẹ́ kẹ́rù bà yín tó bá ní ìgbàgbọ́ ní níbẹ̀rù o ìgbàgbọ́ ẹni kẹjá dólé lórí ṣe mọ̀ pé nǹkan kan òfin àkọ́kọ́ ìgbàgbọ́ ni pé nǹkan tí ò tí ì ṣẹlẹ̀ ṣùgbọ́n o ti ń rí o ti ní ìgbàgbọ́ pé ó ṣẹlẹ̀ kò tí ì ṣẹlẹ̀ o faith nìyẹn o ò tí ì rí ṣùgbọ́n o ti mọ̀ pé ó ti rí ó ti ṣẹlẹ̀ ẹ wo gbà tí mo ti ń sọ pé Ọlọ́run ti ṣèyanu fún wa Ọlọ́run ti ṣèyanu fún wa ó ti ṣẹlẹ̀ ó ti ṣẹlẹ̀ ẹ wo alpha back ṣé bóun lọ́lọ́run ti ṣe ó máa ṣe léyìí aláṣepé lọ́lọ́run bó lẹ ti gbọ́ tó ṣiṣẹ́ àbọ̀ rí àbí bó lẹ ti gbọ́ pé ẹni tó dúró tí ó dojú tì rí láyé kò ní ṣẹlẹ̀ láíláí àtàjèjì àtọmọlé àní gbogbo tọ́lọ́run fi àṣẹ dásẹ̀ títí di ẹranko títí di igi afẹ́fẹ́ omi ìjì gbogbo ẹ̀ ẹ̀yin mú àní gbogbo wọn wà pátá bẹ́ẹ̀ ni mo sọ fún yín kò sẹ́ni tó lè gbàbọ̀dé fún mi o ní tọ́lọ́run fàṣẹ dá kò sẹ́ni tó lè gbàbọ̀dé fún mi títí ayérayé ni láyé ó kọjá bẹ́ẹ̀ ìrìnàjò yìí kọjá bẹ́ẹ̀ ìrìn ẹ̀mí ni ẹ mọyì àwọn tó ń ṣe oríṣiríṣi aburú tó ń dẹ̀ ń forí ara wọn gbé bẹ́ẹ̀ ni wọ́n kú wọ́n parun èyí tó wà lórí ilẹ̀ inú ó ti dòkú wọn ò tí gbèsè ni bẹ́ẹ̀ ni mo sọ fún yín ó kọjá bẹ́ẹ̀ ẹ má jẹ́ kẹ́rù bà wá o ẹ tó bá ní ìgbàgbọ́ nínú DIY tọ́lọ́run ṣe fún wa lóore yìí tó ní ìgbàgbọ́ nínú àwa IYP pé Ọlọ́run ló gbé wa dìde ló ṣàánú fún alára àánú gbà tó ní ìgbàgbọ́ ní Ọlọ́run alààyè tó ń jẹ́ èmi ni àwa má ìjọba ayérayé ẹni tó bá ní ìgbàgbọ́ ẹ jẹ́ kọ́kàn yín balẹ̀ o kẹ́ mọ̀ pé Ọlọ́run ló rìn kò dẹ̀ ń dójú tì àwọn ọmọ ẹ̀ láéláé kò ṣẹlẹ̀ rí kò dẹ̀ ní ṣẹlẹ̀ táyé máa fi parẹ́ àtìlẹ́yìn lọ́lọ́run fún wa kò sí nǹkan tó fẹ́ ṣẹlẹ̀ ẹ má jẹ́ kẹ́rù bà yín o ẹnikẹ́ni kó má dẹ́rù bà yín ẹni tó bá dẹ̀ gbọ́ ọ̀rọ̀ kankan láti sìn lọ ẹ mọ bẹ́ẹ̀ ṣe ń rìpọ̀tì ẹ̀ ṣebí mi fúnra mi sọ nǹkan tán sọ ṣé mi sọ ní sọ ìjáyà ni àbẹ́ rò pé nǹkan tẹ́yìn sọ ni ṣebí mi fojú ara mi rí
mélòó nǹkan tá à ń rí mélòó ṣé mo fẹ́ máa ròyìn máa sọ fún gbogbo ọmọ Yorùbá ní gbogbo ìgbà àwọn ṣe eléyìí o àwọn ṣe eléyìí o wọ́n ṣe kí ló dé kí ló ṣẹlẹ̀ tẹ́ bá kà ó níye nọ́mbà tó jẹ́ wọn ìmọ̀ye ọ̀nà táwọn ọ̀tá ìtàn rò páwọn ń gbà tọ́lọ́run dẹ̀ ń dójú tí wọ́n tán parun wọ́n dẹ̀ máa parun wọn ní símú láéláé torí kí ló dé mi ò mọ̀ wọ́n rí mi ò ní nǹkan ṣe pẹ̀lú wọn ṣe pé àjọ ṣe business tábàlẹ̀ nǹkan cheat èèyàn kan kì í ṣe pé àjọ ṣe nǹkan kan àjọ dòwò pọ̀ mi ò rí wọn rí mi ò mọ̀ wọ́n rí ṣùgbọ́n kó lè dá fún gbogbo ọmọ Yorùbá irọ́ lẹ pa eléyìí ti ṣàṣeyọrí oko ẹrú ni Ọlọ́run ti yọ wá kúrò òkùnkùn Ọlọ́run ti yọ wá kúrò ẹ̀yin fẹ́ kí ọmọ Yorùbá dúró sínú òkùnkùn sínú oko ẹrú kò ní ṣẹlẹ̀ kì í ṣe èèyàn ló sọ èmi kọ́ Ọlọ́run ni Ọlọ́run ló dé pẹ̀lú àánú ẹ̀ ṣé ogun tí gbogbo ń gbélẹ̀ káàkiri èèyàn kan ó lè là kọjá ni tí ò bá ń ṣe pọ́lọ́run alààyè fún rẹ̀ tó ń jẹ́ àtìlẹ́yìn mi ṣé èèyàn kan péré níbo ó lè là kọjá ẹ jẹ́ ká fọkàn balẹ̀ kò sí nǹkan Ọlọ́run làtìlẹ́yìn mi o kò sí tó fẹ́ ṣe mí láburú alààyè ní mi ò ní kú kankan èmi máa gùn lórí ilẹ̀ alààyè bẹ́ẹ̀ ni mo sọ fún yín kò sí kú tó máa pa mí àrùn ò ní gbé mi dè ìbànújẹ́ ò ní jẹ́ tèmi kò ní jẹ́ ti gbogbo àwọn tó dúró tó jẹ́ pọ̀ ọmọ Yorùbá lóòótọ́ àti ọ̀dọ̀ IYP ìbànújẹ́ ò ní jẹ́ tiwa láṣẹ tọ́lọ́run fi ń jẹ́ èmi ní agbára ẹ̀jẹ̀ Jésù tó ṣe tutù lórí igi àgbélébùn Calvary ikú kankan pa mí o alààyè ni mi o àwọn ọ̀tá mi náà máa kú wọ́n máa kú ni ètò wà lórí tó rò pé òun ṣì wà lórí ilẹ̀ alààyè ó ti dòkú kò rí rẹ̀ ni kò wú rẹ̀ dáadáa ni ẹ bá tíráyé ẹ̀ tẹ́ bá rò lásán ẹ dáràn tẹ́ bá sọ lásán ẹ dáràn tẹ́ bá pera yín jọ pé àwo ìwọ lọ ṣe báyìí gbogbo yín ikú pa yín lẹ́sẹ̀kẹsẹ̀ ilẹ̀ lanu gbé yín mì lórí ọ̀rọ̀ pé kó dáa fún gbogbo ọmọ Yorùbá yìí IYP pé kó dáa kàró rẹ Ọlọ́run gbà tọ́lọ́run ti ṣe ó ti ṣoore fún wa káwọn lórí burúkú kúrò lórí ìjókòó kóore yẹn bẹ̀rẹ̀ sí wọlé ni ẹ̀yin kan wá ní ẹ̀ńkóra yín jọ ó yẹ kẹ́ tiẹ̀ review ara yín náà pé ẹjọ́ kí la ní ẹ̀ ń porí ẹni ẹlẹ́ni fún kí ló ṣẹlẹ̀ gan kí lẹ̀ ń porí ẹ̀ fún kí lẹ̀ ń fi nǹkan burúkú lé fún kí ló ṣẹlẹ̀ ẹ wá sọ pé nítorí ipò tẹ́ wà yẹn ni ó fẹ́ gbapò lọ́wọ́ yín ni nítorí ọlá tẹ̀ ń jẹ yẹn ni ṣùgbọ́n ọlá tẹ̀yìn jẹ yẹn ó ń disturb àìmọye o àìmọye ń jìyà o àìmọye ń kú o ṣùgbọ́n kò kan ẹ̀yin o àwọn tó ń jìyà àwọn tó kú o kẹ́yìn ṣáà ti wà ókè o torí ẹ̀ lẹ́yìn ṣe fẹ́ ṣaṣẹ́ lẹ́ ṣe ń ṣaṣẹ́ burúkú lẹ́ ṣe ń fi kú léra yín àti ìdílé yín àti gbogbo tẹ́ ní tómi àti tí omi ṣe rí pé àkọ́kọ́ ọ̀rọ̀ tẹ́ sọ ẹjọ́ tẹ́ rẹ ti kó bára yín gbogbo tọ́lọ́run fàṣẹ dá ti bínú sí lẹ́sẹ̀kẹsẹ̀ pẹ̀lẹ́jọ́ burúkú tẹ́ bá rò gbogbo ẹjọ́ tẹ́ ń rò ṣe rí pé kò ní ṣe fún yín láíláì kò ní ṣe nítorí mi ní nǹkan ṣe pẹ̀lú yín dábàá ní nǹkan tí mo ní ṣe pẹ̀lú lẹ́rẹ́ fi rojọ́ mi ní nǹkan ṣe pẹ̀lú yín láíláì ṣe tọ́lọ́run ràn mí mọ́ jẹ́ ajẹ́yẹ ní ẹgbàgbé lórí ilẹ̀ alàyè ni oníyẹ̀yẹ ni gbogbo yín ẹni tó bá sọ bẹ́ẹ̀ fún yín parọ́ ni bẹ́ẹ̀ ni mo sọ fún yín wípé àwọn tó ń ṣiṣẹ́ pẹ̀lú mú àwọn náà fún wọn ló fún tani lówó láyé mo ń sọ fún yín ni pé àní IYP sẹ́ẹ̀ mo ń sọ bẹ́ẹ̀ fún yín ọmọdé àgbàlagbà arúgbó IYP bẹ́ẹ̀ ni mo sọ fún yín kò lè gbàbọ̀dẹ̀ fún mu à láíláí ẹ gbàgbé ẹ jẹ́ àfọkànbalẹ̀ kò sí nǹkan kan pẹ̀lú àtìlẹ́yìn Ọlọ́run màá bá yín sọ̀rọ̀ ìgbà tó ń pè ni mo ní ó dà yín pé mo láti gbé fóònù yìí ìgbà tí mo wá gbé náà ni àwọn màmá wa kan wọ́n ti ń dọkàn rú pé ọkàn wọn ọkàn táwọn bàjẹ́ kinní kan mo ní kí ló dé tán máa dẹ́rù bà wọ́n náà ẹ jẹ́ ká mọ bá ṣe ń sọ̀rọ̀ èmi fúnra mi sọ náà ni mo ṣe gbé kalẹ̀ kò ń ṣe pé gbé kalẹ̀ jáyà fún anybody bọ̀ṣẹ̀ mi mọ̀ pé nǹkan tó ẹni kan náà ti ń ṣe náà ṣé mi ń pariwo ni ṣe bó níye ìgbà tí n bá ń sọ̀rọ̀ each time láàárín ìgbà tí n bá sọ̀rọ̀ sígbà tí mo tún padà wá ṣe bó níye nǹkan tó ti ṣe ó níye nǹkan tó ti ṣe síra wọn ṣé mi sọ̀rọ̀ ni òfò dẹ̀ ni wọ́n mú Ọlọ́run dẹ̀ ní rí mú láíláí wọn ò lè rí mi mú o láyé wọn ò lè rí mi mú ọmọ Jésù lèmi ayayayaya ààbò tó nípọn ààbò tó dájú ó wà lórí mi o àti gbogbo àwa IYP tàdó lórí òtítọ́ àtòdodo ẹni bá ṣàbòsí ló máa parun ẹni bá dán wá parun ṣùgbọ́n mo tẹ̀ trust ó gbàgbé ẹ jẹ́ àfọkànbalẹ̀ Ọlọ́run ló ṣe eléyìí kì í ṣe èèyàn Ọlọ́run ti ṣoore fún wa ṣeré ibi tá a dé yìí gbogbo àgbáyé gan mọ̀ mo sọ fún yín kì í ṣeré o àgbáyé mọ̀ pé yes àwọn tó ṣe aburú gan àwọn tó ṣe àkópọ̀ irun wájú àtẹ̀yìn àwọn gan mọ̀ pé yes Ọlọ́run ló dé kì í ṣe èèyàn Ọlọ́run dé ìwọ kan wá lóní àìdí àwo lóní ẹ gbàgbé kò sí tó jọ ẹ jẹ́ àfọkànbalẹ̀ ìyanu ti ṣẹlẹ̀ Ọlọ́run ti ṣoore eléyìí kò kí ń ṣe èèyàn ló ṣe ẹ má jẹ́ kẹ́rù bà wá o mo tún sọ fún yín o ẹni tó bá ní ìgbàgbọ́ ò gbọ́dọ̀ ní ìjayà o kò gbọ́dọ̀ ní bẹ̀rù kò gbọ́dọ̀ ní fẹ́ o ẹni tó bá ní faith fear kò wà nù ayé ẹ̀ ìjayà ìbẹ̀rù láíláí ó tẹ̀ lóhùn fún wa ní spirit ìjayà
ó ní spirit boldness lòun fún wa sóńbó la fẹ́ rí ìjàyà kí ló ń jẹ́ bẹ́ẹ̀ ẹ má jẹ́ kẹ́rù bá wa ẹ̀rù bá wa pé kí ni oore tọ́lọ́run ti ṣe ni ẹ gbàgbé kù sí kan tẹ́ni bọ̀dì lè ṣe sí mọ́ ó ti ṣe lé ó ti ṣe ná oore tọ́lọ́run ti ṣe ni níwọ̀nba èyí tọ́lọ́run ní kí n máa sọ díẹ̀ ṣe mọ àìmọye ìlú nísìnyí tẹ́ pé wọ́n ti lò wọ́n dẹ̀ fi níwọ̀nba díẹ̀ tán gbọ́n ẹ wo ibi tí wọ́n ti rìn dé náà ká má sì wá sọ pé IYP fúnra rẹ̀ ògo ni ìmọ́lẹ̀ ògo adúláwọ̀ ni wà ẹ fọkàn balẹ̀ kò sí wàhálà ìyanu ti ṣẹlẹ̀ ẹ ṣé mo dúpẹ́ ẹ má bínú pé mi ò ní lè ṣàlàyé tó bẹ́ẹ̀ máa padà wá ṣàlàyé léyìí mo sáré treat ẹ̀ ni ẹ má bínú lágbára Ọlọ́run ọ̀sẹ̀ ayọ̀ la máa tún bọ́ sí ìdùnnú ayọ̀ ló máa jẹ́ ti gbogbo wa ẹ jẹ́ àfọkàn balẹ̀ kò sí tẹ́nibọ̀dì lè ṣe síbi tá a dé ìyanu ti ṣẹlẹ̀ kò sí wọn tán lè ṣe wọn lè reverse wọn lè ṣe anything mọ́ orílẹ̀-èdè ni ó ti jẹ́ orílẹ̀-èdè confam nìyẹn títí ayérayé ó ti jẹ́ orílẹ̀-èdè ètò Ọlọ́run dẹ̀ ṣe pé bá ṣe máa ṣe ìgbésí ayé wa tí ó gbẹ ma ìmúṣẹ Ọlọ́run ni ìyẹn ń ṣe tèèyàn nígbà tí ó rí pé mi mo kọ́ mo máa ń sọ náà Ọlọ́run ṣe ìṣòro fún mi tó èmi gan ò lè gbé kalẹ̀ pẹ̀lú ẹ̀ náà Ọlọ́run mo máa ń sọ fún yín Ọlọ́run ló ní gbogbo ló ní gbogbo ìfúnra rẹ̀ ló kọ́ àbí Moses ṣáà lòun ló ń kọ 10th commandment so èmi náà lè claim pé mi mo kọ ilé yìí náà láíláí Ọlọ́run fúnra ẹ̀ ló kọ́ ló ní gbogbo ló ní gbogbo yìí bọ̀ tó fún mi lóore ọ̀fẹ́ pé òun ti fún mi ní ọgbọ́n òye ìmọ̀ tó pọ̀ àti experiences so gbà tó ń gbé kalẹ̀ ó máa yé mi màá lè gbé kalẹ̀ fáwọn ìran ọmọ Yorùbá gbogbo IYP tá à ń bẹ ní sàn àtàwọn tó ń bọ̀ pẹ̀lú àtìlẹ́yìn Ọlọ́run ẹ jẹ́ ká fọkàn balẹ̀ kò sọ̀rọ̀ Ọlọ́run làtìlẹ́yìn mi o Ọlọ́run làtìlẹ́yìn gbogbo wa tá a dó lórí òtítọ́ àti òdodo kò sí ọ̀rọ̀ ńbẹ̀ ẹ gbàgbé Ọlọ́run ló ṣe ìyanu ẹ ṣé mo dúpẹ́ a máa gbúrò ara wa sáyọ̀ àti àlàáfíà àwọn ọ̀tá wa láàní gbúrò wọn lórí ilẹ̀ alààyè mọ́ pẹ̀lú àṣẹ tọ́lọ́run fi ń jẹ́ mi bó ṣe rí nìyẹn kò yí padà ẹ ṣé mo dúpẹ́ thank you God bless you.